irú kí wàá lélẹ́yìí inú yàrá ni wọ́n ti bá òkú Hussaini àti ìyàwó ẹ̀ tó wà nínú oyún títí di àkókò tá à ń kúrò yìí yọ. Kò tí ì sẹ́nìkan tó lè sọ pé ohun báyìí ló fa ikú àwọn tọkọtaya kan olóògbé Hussaini Lawan àti ìyàwó rẹ̀ tí wọ́n ń gbé lágbègbè Suleja nílùú Àbújá. Níṣe làwọn èèyàn kan bá òkú àwọn méjèèjì nínú ilé tí wọ́n sùn mọ́jú ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 10 oṣù kẹfà yìí. Ohun tó mú kọ́rọ̀ náà burú ni pé inú oyún ni ìyàwó náà wà. Báwọn kan ṣe ń sọ pé ó ṣeé ṣe kó jẹ́ èéfín jẹnẹrétọ̀ tí wọ́n tàn mọ́jú ló ṣekú pa wọ́n, ní àwọn míì ń sọ pé wọ́n fún wọn ní májèlé jẹ ni. Ṣùgbọ́n kò sẹ́ni tó lè fìdí ọ̀nà méjèèjì táwọn ará àdúgbò náà ń sọ pé ó ṣeé ṣe kí ikú wọn ti wá múlẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ti dá ìbẹ̀rùbojo sílẹ̀ lágbègbè wọn. Ọ̀gbẹ́ni Salim tó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ olóògbé Hussaini tó gbé ìròyìn ikú ọ̀rẹ́ rẹ̀ yìí sórí ayélujára lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 11 oṣù kẹfà yìí sọ pé inú ọ̀fọ̀ ńlá gbà ní gbogbo ẹbí àti ọ̀rẹ́ Hussaini wà báyìí pẹ̀lú bí wọ́n ṣe bá òkú rẹ̀ àti ti ìyàwó rẹ̀ nínú yàrá táwọn méjèèjì sùn sí lọ́jọ́ kejì tó kò sẹ́nì kankan tó lè ṣàlàyé ohun tó pa wọ́n mọ́nú ilé náà. Ó wá rọ gbogbo àwọn èèyàn pé kí wọ́n máa gbàdúrà fáwọn olólùfẹ́ méjèèjì náà pé kí Ọlọ́run Allah tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Bákan náà ni ọ̀gbẹ́ni Sulaiman Yusuf tó pe ara rẹ̀ ní ọ̀rẹ́ tímọ́tímọ́ Hassan ní òun àti olóògbé náà jọ ń ṣiṣẹ́ lágbègbè zone 4 nílé ìtajà ńlá kan báyìí tó wà nílùú Àbújá ni. Ó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí ẹni tí kò fẹ́ wàhálà rárá. Ó ní jẹ́jẹ́ rẹ̀ ló máa ń lọ nígbà gbogbo. Ó ní mi ò mọ ohun tá a lè sọ pé ó fa ikú Hussaini. Òjijì ni mo gbọ́ pé ó kú sínú yàrá tòun àti ìyàwó rẹ̀. Kẹ́ẹ̀sì máa wò ó, ọjọ́ ti pẹ́ díẹ̀ báyìí tí òun àti ìyàwó ẹ̀ ti ń wá ọmọ o kó tó di pé Ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ pèsè oyún fún ìyàwó náà báyìí. Ṣá o, àwọn ọlọ́pàá tẹ̀sán agbègbè náà ti sọ pé àwọn pàápàá ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn yóò sì bẹ̀rẹ̀ ìwádìí nípa ohun tó pa àwọn tọkọtaya náà mọ́nú ilé wọn tí wọ́n ń gbé. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.